bá wà nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ máa bá wa ká lọ lórí ètò yín ètò wa ọ̀rọ̀ ìyànjú. Orúkọ tèmi ni Shamsideen ọmọ Ajáláruru. Orí ètò yìí la ti máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa ta ti ń gbára wa ní ìyànjú ọ̀rọ̀. Torí ẹ mọ̀ wípé afọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ni kì í tẹ́ bọ̀rọ̀. Bẹ́ẹ̀ ọmọdé gbọ́n àgbà gbọ́n òun la fi dálẹ̀ ẹ̀fẹ̀. Ohun tá a máa gbéyàwó lórí ètò yìí lénìí. Kí ni ò fi ọjọ́ ayé rẹ ṣe gan-an? Odindi ọ̀rọ̀ ni ẹ jẹ́ ká tu yẹ́bẹ́yẹ́bẹ́ fúnra wa. Ọjọ́ mẹ́ta ni ọjọ́ ayé ẹ̀dá. Ọjọ́ àná, ọjọ́ ìní àti ọjọ́ ọ̀la. Ìgbà mẹ́ta ni ìgbà ẹ̀dá láyé. Ìgbà òwúrọ̀, ìgbà ọ̀sán àti ìgbà alẹ́. Gbogbo tó ti bọ́ lánàá fún wa ó ti ré kọjá. Àmọ́ kí ló fẹ́ fojú ìní rẹ ṣe gan-an? Ìwọ tó ń fojú ìní rẹ tàfàlà ni mo ní bá wí o. Ìwọ tó ń fojú ayé rẹ ṣeré. Ìwọ tó ò ní nǹkan kan pàtó tó ń gbé ṣe nínú ayé. Tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó máa fetí gbéyàwó ọ̀rọ̀ mi. Oríṣi èèyàn mẹ́ta ní ń bẹ láyé. Àkọ́kọ́ lẹni tó wálé ayé wá ṣe nǹkan. Ẹ̀kejì lẹni tó wálé ayé wá ran ẹni tó wá ṣe nǹkan lọ́wọ́. Bẹ́ẹ̀ ẹlẹ́ǹkẹta òun lẹni tó wálé ayé wá wòran àwọn méjèèjì. Àlàyé rẹ̀ bàbá ọ̀rọ̀. Àpèjúwe irú èyí òun ni ó dà gẹ́gẹ́ bí orí pápá tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Gbogbo ẹni tó wá gbá bọ́ọ̀lù pátá àwọn ni wọ́n wá ṣe nǹkan. Àpẹẹrẹ kejì òun làwọn rẹfrí, àwọn lasmani àtàwọn tó kù wọn. Àwọn ni wọ́n wá ran àwọn tí wọ́n ń gbá bọ́ọ̀lù lọ́wọ́. Àwọn nìpín kejì tí wọ́n wá ran ẹni tó wálé ayé wá ṣe nǹkan tí wọ́n wá ràn lọ́wọ́. Ìpín kẹta àpẹẹrẹ là ń ṣe o. Òun làwọn tó wá wòran bọ́ọ̀lù. Àwọn ni wọ́n wálé ayé táwọn náà kọ̀ wá wòran. Àní ká má wo eré ìdárayá, àní ká má wo bọ́ọ̀lù o, àfi wọ́n ṣàpẹẹrẹ ni. Nínú ìpín mẹ́tẹ̀ẹ̀ta yìí, ẹni tó wáyé wá ṣe nǹkan, àtẹni tó wá ran ẹni tó wá ṣe nǹkan lọ́wọ́, àtẹni tó wálé ayé wá wòran àwọn méjèèjì, ibo gan-an ni ìwọ dúró sí ń bẹ̀? Ìpín wo ni tiẹ̀ ń bẹ̀? Ìpín wo ni tèmi ń bẹ̀? Kó ní kálukú máa dáhùn. Yorùbá ní ẹni tá à ń wò kì í wòran. Ṣé o wálé ayé wá ṣe nǹkan ni? Ṣé o wá ran ẹni tó wá ṣe nǹkan lọ́wọ́ ni? Ṣé o wá wòran láyé ni? Ìwọ náà máa dáhùn. Kí ló dé tó ń fojú ayé rẹ tàfàlà? Kí ló dé tó ń lo ìgbà rẹ bí ò ṣe tọ́? Ìyá ti wí olóògbọ́. Bàbá sọ tiwọn olóògbà. O mọ̀ wípé ọmọ tá a bá ń bá wí tó bá ń wọrùn kí ó ṣe kán tó fẹ́ parun ni. O ti lo ọjọ́ àná rẹ bó ṣe fẹ́ lò. Má fojú ìní rẹ tàfàlà. O ti gbàgbé pé ohun tá a bá fèní ṣe ọ̀rọ̀ ìtàn ni lọ́la. Ohun tá a bá gbìn láàkàbú bá dọ̀la. Ó bá wá di ọjọ́ ọ̀la tí ẹni tó gbin ilá tó ká ilá, tẹ́ni tó gbin ewédú tó ń ká ewédú, tẹ́ni tó gbin ẹ̀fọ́ tó ń ká ẹ̀fọ́ tiẹ̀. Kí ni ìwọ fẹ́ ká gan-an? Kí ló gbìn tó o fẹ́ ká? O mọ̀ wípé àjọ nìwà láyé. Gbogbo ohun tó o bá ti dá níwà lájọ náà ló padà kú lọ́jọ́ ọ̀la. Kò bá dá fún ẹ kó o dá ohun tó dá kó o lè bá rí ohun tó dá kó lọ́jọ́ ọ̀la. Kò bá dá fún ẹ kó o gbìyànjú kó o fèní rẹ pèsè ohun tó dálẹ̀ fún ọjọ́ ọ̀la rẹ. Ìpín wo ló fẹ́ dúró sí nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a wí yìí? Àwọn máa fèyí ṣèlọ́nà torí wípé àbọ̀ ọ̀rọ̀ ó tó fọ́mọlúàbí. Ìyẹn fẹ́ni tó bá ti lábọ̀ nínú. Àwa là á máa wá, ẹ̀yin náà là ó sì máa bá. Orúkọ tèmi kò yí padà, Shamsideen ọmọ Ajáláruru. Èmi lọ́mọ Òkè Ìbàdàn Mísí Ọ̀gọ̀ nílé Olúyọ̀lé, ọmọ ajẹ̀gbíjẹ̀karahun, ọmọ àfikarahun fọ́kọ̀mu. Ẹ pàdé mi nígbà mìíràn nígbà tá a tún máa mú àkọ́tún ètò wá fún yín lórí ètò yín ètò wa ọ̀rọ̀ ìyànjú. Ó dàbọ̀.